ṣé gbogbo aláṣà ti rí nǹkan tó ṣẹlẹ̀ sí Sam Larry? Ta ló wá sọ pé ẹlẹ́dàá Mohbad kò máa jà? So first thing first ni pé I don't know, I don't want to gbogbo ẹ̀yin tẹ́ ń comment pé ṣé mi ní sọ̀rọ̀ nípa ẹni pé ṣé rí bí mo ṣe wà. If I'm not really sure about something, I don't talk about it. Because à ń gbọ́ pé ó ti kú, à ń gbọ́ pé wọ́n fẹ́ gẹ́sẹ̀, à ń gbọ́ pé ó ní brain damage àbí nǹkan kan, à ń gbọ́ pé ó wà ń kó máa oríṣiríṣi nǹkan la ṣáà ń gbọ́. But mo ṣá mọ̀ pé ìwé kan ò ní jábọ́ lára igi kọ́lọ́run bá máa mọ̀ sí. So that's what I'm going to say about that. And if he's going to survive, I wish him speed recovery. And if he's going to buy, that's all I'm going to say about it. So, and I want to cool out no accident here because 2 people died. They died in the accident. Moving on. Nǹkan tó gbé mi wá lẹ́nu ni pé ẹ̀yin gbogbo yín lẹ ṣe rí fídíò tí Mario ṣe. Tẹ́ ẹ̀ bá ti rí ẹ lọ sórí page Mario. Kẹ́ wo fídíò tó ṣe concerning fídíò tí Immunizer ṣe nípa justice for Mohbad náà la ṣe wà lórí ẹ̀. First thing first ni pé Immunizer sọ nǹkan kan because I think there is an agenda that they always want to push against Omowumi. This is not about supporting Omowumi, supporting Immunizer or Mario. Mo kàn fẹ́ kẹ́ máa àwọn nǹkan kan wà tó jẹ́ pé táwọn yẹn náà bá ṣe ń manipulate èèyàn gbọ́dọ̀ máa sọ torí gbogbo èèyàn ló ń kọ́gbọ́n níbí báyìí. First thing first ni pé Immunizer sọ pé Wunmi Aloba, Liam Aloba àti Àdúrà Aloba they secretly went to court láti lọ gba royalty Mohbad tó wà lọ́wọ́ àwọn Malians. Only they secretly went to court. Ibi tí Mario mú jáde, nǹkan tí Mario mú jáde gan kọ́ ló yẹ kó mú jáde because now I've seen another insight about this whole thing. Immunizer sọ pé Wunmi, Liam àti Àdúrà secretly went to court to collect Mohbad's royalty from Malian. Mario sọ pé báwo ni Immunizer ṣe máa sọ pé Liam secretly wípé èèyàn tó bá ń gbọ́ pé Liam secretly wọ́n máa rò pé àgbàlagbà ni Liam wípé bó ṣe máa ń táàgì ọmọ yẹn pé wọ́n ní mọ̀ pé ọmọ kékeré ni ṣe bíbi tí ìyá bá gbọ́ ọmọ lọ lọ́mọ máa lọ ọmọ kékeré tí ò mọ nǹkan kan. That is ṣe kíni that is that nǹkan tí Mario ṣe wá rí the third kíní tèmi fẹ́ mú jáde nù ọ̀rọ̀ méjèèjì yẹn both ìyá gbé lọ both secretly both Liam kò yẹ kó máa involve Liam nǹkan tèmi tiẹ̀ fẹ́ mú jáde. It's a very, very simple something. Táwọn èèyàn ò fojú sí. Ní pé Immunizer. Nígbà tí Mohbad wà láyé, torí you claim to know everything. Ìgbà tí Mohbad wà láyé. Ṣèbó ń jà fún royalty ẹ̀ lọ́wọ́ àwọn Malians. Ṣèbí nǹkan gangan tó fàjà nìyẹn. That is it. Tí Naira Marley ò fẹ́ kó lẹ̀. Tí Mohbad lọ gba show $72,000 tí ò kówó lẹ̀. Ṣebí even gan VDM ló sọ náà pé ìgbà tó ń bá Naira Marley sọ̀rọ̀ wípé owó tó jẹ Mohbad kì í ṣe owó kékeré. Èwo ni secret ń bẹ? Okay, ìgbà tó ọmọ yẹn wà láyé àwọn Malians kò kówó ẹ̀ fún. Àbí ọmọ yẹn push láti gbowó ẹ̀. Wọ́n bàjà, wọ́n nà kiri, wọ́n intimidate ẹ̀. Okay, of course, gbogbo kíní náà ó máa ma sọ létí ìyàwó ẹ̀, ó máa ma sọ létí àbúrò ẹ̀, ó máa ma sọ létí létí gbogbo àwọn èèyàn tó súnmọ́ ṣá everybody will know pé àwọn Malians àwọn tó jọ ń gbé at least ìyàwó ẹ̀ number 1 ó gbọ́dọ̀ ó máa mọ̀ pé ọkọ òun jà fún royalty ẹ̀ kó tó di pé ó dá immunization sílẹ̀. Immunizer sọ pé 1 billion ní Mohbad generate ní immunization fún wa ní evidence yẹn. Nínú 1 billion yẹn ilé tó gbà sí Lẹ́kì kì í ṣe ibẹ̀ ló ti máa mówó. Range Rover tó sọ deposit sílẹ̀ kì í ṣe ibẹ̀ ló ti máa mówó. Gbogbo upkeep upbringing àbí gbogbo àwọn tó ń gbénu ilé nǹkan tó máa jẹ gbogbo nǹkan kì í ṣe ibẹ̀ ló ti máa mówó. Payment of staffs and everything security PA gbogbo ẹ̀ gbogbo àwọn tó ń bá ń kọrin kì í ṣe ibẹ̀ ló ti máa mówó. Torí ẹ̀ ń kígbe 1 billion tó generate ní organization tó dá sílẹ̀ fún ara ẹ̀ tó dẹ̀ manage pẹ̀lú àwọn èèyàn manager gbogbo ẹ̀ fún ara ẹ̀
the way you people are portraying it wípé ṣèbí wọ́n ná 1 million yẹn kò yẹ 1 billion yẹn 1 billion náà pé o without proof o wọ́n fún one proof 1 billion tó sọ pé Mohbad generate ìyẹn tó bá tiẹ̀ tó bẹ́ẹ̀ mi ò mọ̀ ṣé Mohbad jẹ́ tí Mohbad bá generate 1 billion naira ẹjọ́ kí ni Dangote generate bẹ́ẹ̀ tẹ̀ ṣe máa rí bílíọ̀nù fín ó ní mélòó ló ń kọ within 1 year lẹni tí Mohbad kúrò lọ́dọ̀ àwọn Malians ló generate 1 billion within 1 year ó jẹ́ bí Wizkid àbó jẹ́ bí Burna Boy ló máa fi generate 1 billion within a year ẹ̀yin èèyàn mi within a year Mohbad generate 1 billion after leaving his record label tó tún wá wà ń bẹ̀ for how many years èlò ló wá wà lọ́wọ́ wọn record label tó ti wà lọ́dọ̀ àwọn Malians for how many years èlò náà wá jẹ Mohbad ó yẹ kó máa jẹ Mohbad bíi 50 billion gbá yẹn torí ṣe ti rí pé narrative ni Mohbad ò lè generate 1 billion nígbà tó kúrò record label tó ṣe bẹ̀rẹ̀ another label tiẹ̀ kò possible within the space of 1 year. That is number 1. Number 2, the Malians refused to pay him and his family were aware. Gbogbo àwọn tó súnmọ́ ló máa mọ̀ pé Malians ò sanwó ẹ̀ fún. Ó wà lára nǹkan tí Mohbad fi bá wọn jà tó fi kúrò ńbẹ̀ ṣebí Naira Marley fún ara ẹ̀ sọ. So if the wife and the son go and apply for what their father is pushing for, what Mohbad was pushing for ìgbà tó wà láyé táwọn Malians ò kówó ẹ̀ lẹ̀. Ẹ jọ̀ọ́, what is the big deal? Ìyàwó ẹ̀ wà ńbẹ̀, àbúrò ẹ̀ wà ńbẹ̀. Àbúrò ẹ̀ is representing the family torí immunizer sọ bíi pé wọn ò jẹ́ kí family mọ̀. Àbúrò Mohbad tó wà ńbẹ̀, is he not representing the family? Ìyàwó tọ́jọ́ ń sùn tọ́jọ́ ń jẹ́ àtọmọ ẹ̀ wà ńbẹ̀, àbúrò ẹ̀ wà ńbẹ̀, ìyá Mohbad tún wà ńbẹ̀. So which family are you? Ṣé family ẹ̀ náà fẹ́ lọ represent Mohbad in court ní tó bá fẹ́ gba royalty? Because think about it for a second. Ṣé family immunizer ló máa lọ ẹjọ́ tí bàbá àgbà bá kú àbí èèyàn kan tó dàgbà nínú ilé bá kú ṣebí àwọn ọmọ bíi méjì náà ló máa kúrò nílé tó máa lọ báǹkì tó máa fẹ́ lọ claim owó tó wà ní báǹkì torí mi mọ̀ nǹkan tó yàtọ̀ nínú nǹkan tó ń ṣẹlẹ̀ àti narrative tó ń push. The narrative they are pushing is that they want you to believe that Wunmi pa Mohbad because of royalty. Ẹ jẹ́ sọ kíní kan fún yín tí mo fẹ́ kẹ́ dìbò. Tó bá yẹ pé torí owó ni kò ní di wàhálà báyìí wọ́n ti kọ́kọ́ gbowó náà wọ́n ti clear owó kó tó di pé wọ́n pa Mohbad. That is the simple truth. Àti pààyàn ló easy jù. Ṣé wọ́n máa wá pa tọ́kọ́ tó lọ máa dìjà fún owó tí ọmọkùnrin yẹn kò rí gbà tó wà ní ayé báwo ló ṣe wà ṣọ́ọ̀pù wọn máa kó fún family? That is by the way àbí ṣáàǹdè this is a narrative because they want you to believe. Ṣé okay wọ́n wá lọ lẹ́yìn ìgbà tó ọmọkùnrin yẹn ti kú wọ́n lọ sí court wọ́n lọ sign pé okay o royalty Mohbad tó ń lé ìgbà tó wà láyé ṣebí VDM sọ wípé owó Mohbad tó wà lọ́wọ́ àwọn Malians kì í ṣowó kékeré. Àwọn wo ló máa lọ represent ẹ̀? Ìyàwó ẹ̀, ọmọ ẹ̀ àti ìyá ẹ̀. Ẹ jọ̀ọ́, ṣé family immunizer ìyá immunizer ló máa lọ represent Mohbad in court ni? Torí I don't understand. Tẹ̀dẹ̀ ń kígbe pé family ò mọ̀. Ta ló wá lọ sí court? Ìyàwó ọmọ ẹ̀ wà ńbẹ̀, àbúrò ẹ̀ wà ńbẹ̀, ìyá ẹ̀ wà ńbẹ̀. Kì í dẹ̀ ń ṣe pé wọ́n ti kówó yẹn lẹ́ o. Téèyàn bá fẹ́ push nǹkan court, first thing ni pé court máa ṣe kí ni? Ẹ máa kọ́kọ́ kọ written agreement náà. Ẹ máa explain gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n sì lọ sign ni o. Wọ́n sì lọ sign pé okay royalty èèyàn báyìí ó wà lọ́wọ́ èèyàn báyìí. Kì í ṣe pé court gan ló fẹ́ kówó ńlẹ̀. Wọ́n sì lọ sí court wọ́n lọ fi hàn pé okay o nǹkan tí lágbájá ní ní ìgbà tó wà ní ayé o kò tí ṣe bí ìgbà téèyàn bá kú náà ló máa lọ gba nǹkan ẹ̀ tó bá wà bí ìyá àgbà kú àbí bàbá àgbà kú ẹ wá lọ sí báǹkì ẹ lọ gbowó ẹ̀ ó wà ní orí burúkú lórí ìyẹn náà torí I don't understand. It's a normal thing that happens every time. Téèyàn bá kú fún yàn you will go to the bank ìwọ tó bá súnmọ́ ẹni yẹn you go to the bank and go and reclaim what is theirs. And this time around, there is no bank. The money of Mohbad, it was with the Malians. So they had to go to the court to go and sign a written agreement pé owó ọmọ ìwà lọ́wọ́ àwọn Malians. Ó ń try láti gbà kó tó di pókú. Okay, tí Mohbad bá dá immunization sílẹ̀, táwọn Malians dẹ̀ mọ̀ kó ti lọ, kí ló dé náà fi kówó ẹ̀ lẹ̀? Owó tó ṣiṣẹ́ fún for so many years pẹ̀lú wọn. Ṣebí ẹ mọ̀ pé ó ti lọ, ó dẹ̀ ti lọ dá
record label tiẹ̀ sílẹ̀ kí ló dé táwọn malians kò wẹ̀ lẹ̀ because this agenda will not agenda. This agenda will not agenda. Trying to paint with me bí pé wọ́n ṣe nǹkan tó wrong. I don't see what is wrong. You will go and sign pé okay o èèyàn báyìí ti kú ẹ máa mú ṣebí ní bank tó bá yẹ pé èèyàn kú fún yàn wàá mú death certificate ẹni yẹn dání wàá mú account number wàá mú gbogbo nǹkan bẹ̀ wàá mú wàá kọ́kọ́ submit ẹ̀ náà gan-an tó wà approve ẹ̀ mí ìgbọ̀n wà tó yẹ pé eléyìí tó kì í approve ló pọ̀ jù tó jẹ́ pé owó yẹn kàn máa ń lọ fèé ni eléyìí tó kì í approve ló pọ̀ jù mo ti mọ more than 2-3 cases tó jẹ́ pé wọn kówó yẹn lẹ̀ àtìyá àgbà o àtìyàwó o àti ọkọ o wọn kówó yẹn lẹ̀ fún family bank olè ni wọ́n bẹ́ẹ̀ mo ṣe máa ń sọ fún yín ẹ̀yin tẹ́ bá máa hide account number yín from ìyàwó yín àti tẹ́ bá máa hide account number yín from ọkọ yín ọkọ mi mọ gbogbo account mi ò lè jẹ́ kí báǹkì wá kówó kan if anything happen to me ó mọ gbogbo password mi ó mọ gbogbo ẹ̀ tó bá fẹ́ gbọ̀ngbọ̀n kò sí wàhálà bọ̀ kí báǹkì wá lọ jẹ iṣẹ́ tí mo ṣiṣẹ́ fún káwọn bank manager kan wá lọ jẹ́ mọ́lẹ̀ wọ́n wá jẹ́ mọ́lẹ̀ wọn ní kówó yẹn lẹ́nu fíìwù nù wọn náà máa ń rówó gbà. So ìgbà tí owó Mohbad wà lọ́wọ́ àwọn malians ìyàwó ọmọ àbúrò àti ìyá ẹ̀ wọ́n lọ sí court wọ́n lọ sáyẹn pé nǹkan báyìí owó lágbájá wà kò gbà ìgbà tó wà láyé wọn ò kó lẹ̀ nǹkan báyìí o àwa ni the immediate family o wọ́n dẹ̀ sign kì í ṣe pé kóòtù tẹ̀ ti kówó lẹ̀ tábà sọ pé ọjọ́ tán lọ sáì bí àwọn ti gbowó tó bá yẹ pé wọ́n ti gbowó ń jọ yẹn sí báyìí àbá sọ pé so ẹ ti gbowó ẹ̀ẹ́dẹ̀ yẹ kẹ́nìbọ̀dì mọ́ wọ́n sì sign ni for the past 3 years ìnáwó àti sign for the past nǹkan tí immunizer ṣe ń sìn tán manipulate for the past 3 years normal sign tán ọmọ àìtí ìrójútu gbogbo kínní wọn àmọ́ àti kówó Mohbad ilẹ̀ fún anybody ọwọ́ àwọn malians ló má ṣe wà àwọn ìyá ti fi turn business àwọn family ẹ̀dẹ́ ìjẹyà ẹ̀rí adúrú iṣẹ́ tí Wùmí ní ìdá ti ṣe òun ló ń tarun òun ló ń tàdìrẹ̀ òun ló ń ṣe fíìmù láti lè ṣe kíni láti lè bọ́ra ẹ̀ àti ọmọ Mohbad àdúrà náà òun náà máa pick iṣẹ́ kan up for him to be able to bọ́ra ẹ̀ bọ̀ àwọn tó di owó ọmọdé ìdání àwọn ń lo owó yẹn láti travel láti ṣe gbogbo nǹkan tó bá wù wọ́n ṣe bí ẹni ọjọ́ mẹ́ta iná ṣe travel ẹjọ́ kí ni Wùmí wá ṣe tó wrong torí kò tí ì yé mi kí ni Wùmí ṣe tó wrong torí kò tí ì yé mi àwọn tí ò kì í ṣe family tẹ́ bá béèrè lọ́wọ́ immunizer lẹ́ni pé okay ó yá fún wa ní evidence fún wa ní kí ni ìwọ mọ̀ pa ikú tó pa Mohbad pẹ̀lú gbogbo investigation tó ti ń ṣe fún wa ní proof nǹkan tó ń béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn kì í ṣe pé kó wá máa expose gbogbo nǹkan tí Wùmí bá lọ ṣe ìyẹn kọ́ ló pa Mohbad kí ni nǹkan tó pa Mohbad tó bá ti ṣú ọ̀fọ̀ ẹ̀ tó dẹ̀ wá nílé you are the witness you have evidence and everything bring it out any other thing you have to say is just manipulation. It takes somebody that is wise for them to understand you. But anything else you are doing is called stupidity. It's called manipulation. Nǹkan tó bá ṣe nígbà tí Mohbad ti kú has nothing to do with you. Torí tó bá ṣe owó yẹn máa lọ ni. Tí àwọn Wùmí ò bá kígbe jáde, ṣé àwọn malians tí ó kówó lẹ̀ fọmọ lọ́mọ ìgbà tó wà láyé, ṣé àwọn ló fẹ́ kówó lẹ̀ ìgbà tó ti kú? Any other thing you are saying manipulation tó bá mọ̀ kó dẹ́ ẹ lójú ikú tó pa Mohbad gangan tó ń wá yẹn ó lè gbọ̀rún lọ kó lọ bèrè lọ́wọ́ ẹ̀ fún wa ní evidence tó bá ní that is iṣẹ́ tó gbà nìyẹn náà you know everything about the justice for Mohbad and you don't know what pa Mohbad you are just instigating people to hate the innocent woman you know everything you were in the house you have witness you have camera you have evidence. Pẹ̀lú gbogbo I used to post evidence give us the evidence and pa Mohbad àjẹbẹ́ olórí ọmọ àlè ni ẹ́ ìwọ kọ́ ló ṣẹ̀wọ̀n ni àbí ó ní they did not confine you because you brought out passport they ṣe ó ṣàṣùn ẹ̀wọ̀n for 4 days ó sún kirikiri kò lè kúrò ní ìran ẹ̀ tó máa fi kú you are defaming somebody and you are saying they kàn lọ ṣẹ̀wọ̀n ni you are next COVID my dear. Gbogbo application tó bá fi ilé ayé ẹ̀ wọ́n máa wà ń bẹ̀ pé ṣé o ti ṣẹ̀wọ̀n rí yes o ti ṣẹ̀wọ̀n rí kí ló dé torí pé o lọ defame èèyàn ni ó nítorí nǹkan tó sọ ń pa Wùmí in Yorùbá ó pe ọmọ ọlọ́mọ lágbàkú
òun parọ́ mọ́mọ́ lọ́mọ bíi tẹ̀yìn ikú ibo ẹ̀wọ̀n ilé ẹlẹ́wọ̀n ó máa lọ bẹ̀ ṣeré níbi ilé dádì ẹ̀ ní òun máa many days tó fi wà ń bẹ̀ ilé dádì ẹ̀ nìyẹn ibi tí yẹ ẹ̀ bí ẹ sí nìyẹn kí lọmọ wù mí ṣe no kí lọmọ wù mí ṣe kí ló ṣe ṣebí all of you know ìyá Mohbad bàbá Mohbad knows ẹ̀yin ikú tó wà UK no immunizer no VDM no ó yá kí ló pa Mohbad all of a sudden you people don't know anymore nǹkan tẹ́ sọ pé fẹ́ wá nìyẹn leave Wunmi out of it do your investigation pé Wunmi lọ sign owó ọkọ ẹ̀ tán kò lẹ́gbàá tó wà láyé doesn't mean that she's the one that paid Mohbad. That is what people do when somebody died. That is what the spouse do when somebody died. Nǹkan tí spouse èèyàn máa ń ṣe nìyẹn. Tọ́kọ bá kú, ìyàwó máa lọ sí bank, ó máa lọ claim owó ọkọ tó wà ńbẹ̀. Tí ìyàwó bá kú, ọkọ máa lọ bank, ó máa lọ claim owó ìyàwó tó wà ńbẹ̀. Bí ilé ayé ṣe rí nìyẹn. Ó dẹ̀ sọ pé they did not let the family wo. Ìyá Mohbad tó wà ńbẹ̀ ọkọ ló dẹ̀jẹ̀ lórí ọmọ ẹ̀. Ṣé ìyá tiẹ̀ Ahmed àbí kí lórúkọ ẹ̀ náà? Ṣé ìyá tiẹ̀ òun ló máa lọ dúró síbẹ̀ yẹn? Ìyá tiẹ̀ ló máa lọ represent Mohbad. Torí kò yé mi. Ìyá ẹ̀ wà ńbẹ̀, àbúrò ẹ̀ wà ńbẹ̀, ìyàwó ẹ̀ wà ńbẹ̀. Ta ló tún kù tó ń wá family kiri? Ẹ̀yin òpònú instigator òṣì. Ẹjọ́ ò mà tí ì bẹ̀rẹ̀, ó jẹ́ mọ̀ nǹkan tó máa sọ. Nítorí nǹkan tó sọ in Yorùbá, that is why they detain àti Yorùbá àti English àti passport àti gbogbo ẹ̀wọ̀n ló sì máa kú sí. Onígbà tó ti dé kò sí anybody tó sọ̀rọ̀. Ṣé ọ̀rọ̀ ẹ tó jẹ́ pé ọ̀rọ̀ your matter is finished. Ọ̀rọ̀ ẹ ti tán. It is over for you, Mario. Ó mọ immunizer. Ó mọ ní. Gbogbo ti tán fún ẹ. By the time tó bá máa parí ẹjọ́, you will be found guilty of trying to ṣe kíni. You are cyberbullying, cyberstalking, you are harassing the girl, and you are manipulating the public against an innocent woman. If you have evidence against Wunmi, bring it out. The evidence that Wunmi paid Mohbad. Don't go through corner. Don't give us a say. Don't manipulate. Give us the evidence that Wunmi paid Mohbad. Any other thing you are kókó pamọ́ ẹlẹ́nu. Content you don't create. Any other thing you are creating is a content. Torí monetization ló fi create a content. If you have any evidence against your mom Wunmi, gbé jáde. Evidence pé Wunmi pa Mohbad. Don't instigate anything. Give us the evidence. Gbogbo yín pátápátá ni o. Gbogbo yín pátápátá ni. Kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn, bẹ́ẹ̀ ṣe pọ̀ tó. Tẹ́ wọ́ kiri yẹn, tẹ́ sùn, tẹ́ kọrí síbi kan, ẹ fún wa ní evidence ẹ̀yọ̀ kan pé Wunmi ló pa Mohbad. Ẹ̀yin òpònú yìí. Kóòtù gbàbọ̀dé, kóòtù wá dàbí ẹ̀yin dìdìrín tẹ́ kàwé. Feelings lẹ fi ń judge matter yìí now. Feelings kò yẹ kó rí bẹ́ẹ̀. Evidence ni court máa rí. If you guys cannot produce evidence, that means you are just a content creator. Ẹ̀yin òpònú gidi. Ẹ má worry, ẹ má dé àwa máa tù. Nǹkan tí mo promise yín ni.